تذكرة لمن شاء يتخذ إلى ربه سبيلا وإنما إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. جماعة أجا تكبر قرآن بلاك Quran 31 verse 33 to 34 Surah Luqman. Kí ni tọ́pìkì wa lọ́jọ́ tèmi? Ó dá lórí ọjọ́ kan. Jama ẹjẹ́ àbẹ̀rẹ̀ wa kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ kan? Ìwọ bàbá, ìwọ màmá, ìwọ bọ̀dá, ìwọ àǹtí máa bẹ̀rẹ̀ àrẹ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ kan? Yà ayọ́ náà sùn gbogbo ẹ̀yin onígbàgbé ẹ̀dá ẹ̀rí ọlọ́run ọba àlékè ọlá tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ ó ní àwọn ọ̀nà tó fi ń gbàgbọ́ oníkálukú wa sọ̀rọ̀ tó náà wọ́n fẹ́ bá mùsùlùmí sọ̀rọ̀ nìkan ó ní bí ó ṣe sọ fún un yóò ní yá ayọ́ alladhina amanu tó bá fẹ́ bá kèfèrí sọ̀rọ̀ yóò ní yá ayọ́ alladhina kafaru tó náà wọ́n fẹ́ bá mùnáfíkí sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ṣe lù ú olójú méjì bí ọ̀bẹ ọlọ́run yá ayú al-munafiquna Allahu akbar. tọ́lá máa fẹ́ bá gbogbo wa sọ̀rọ̀ àti mùsùlùmí àti sọ̀bẹ́sẹ̀lú àti kèfèrí àti ẹ̀tẹ́sẹ̀ mùsùlùmí àti lẹ́bọ̀lógún àti kìrìsìtẹ́nì àti gbogbo apáta àtàfà àti pátọ́ ọlọ́ni ayú an-nasu ọlọ́run gbogbo yín gbogbo yín tẹ́ jẹ́ ọmọ ànábì Ádámù àdáhùn tẹ̀kú rabbakum ọlọ́run ẹ̀páyà ọlọ́ọ̀bá yín taqu rabbakum ẹbẹ̀rù ọlọ́ọ̀bá yín wa khashaw yawman lẹ́yìn náà wá bẹ̀rù ọjọ́ kan. Allahu akbar. Jama nígbà tí ọlọ́ọ̀bá ti ń sọ Al-Qur'an kalẹ̀ kí gbogbo wa ká lọ wọnú súrà yìí Quran 31 verse 33 to 34 ọlọ́ọ̀bá kò fi kankan mí papọ̀ mọ́ra rẹ̀ rí. ọlọ́ọ̀bá ní bẹ̀rù ní ọlọ́ọ̀bá wakhshaw yawma lẹ́yìn náà bẹ̀rù ọjọ́ kan. Jama kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ kan yìí? ọlọ́ọ̀ni ọjọ́ kan tá a wí yìí la yajzi walidun an waladihi. ọjọ́ tó dá sí pé gbogbo bàbá láyé gbà my darling my love àwọn ọmọ mi ní mi lòdì ṣeré la yajzi walidun an waladihi. gbogbo bàbá láyé gbogbo bímọ láyé wọn à ní kápákà tí wọ́n sì fọ́mọ ọlọ́jọ́ yìí. wala mawludun huwa jazin an walidihi shay'an. àní ọjọ́ kata ní kò bẹ̀rù yìí òlọ́jọ́ tó jẹ́ sí pé gbogbo ọmọ kò sí ipò tí wọ́n lè wá kò sí ìlú kata lè jẹ́ láyé àbá jẹ́ pírẹsidẹ́ǹtì kápò ní pírẹsidẹ́ǹtì kápútì nǹkan tó tún ju pírẹsidẹ́ǹtì lọ wọn à ní kápákà tí wọ́n ṣe bàbá wọn lọ́jọ́ tí à ń wí yìí. Inna wa'da Allahi haqqun ọlọ́ni ẹ̀tẹ́ ti kẹgbọ́. Inna wa'da Allahi haqqun ìtí a sọ fún yín àdéhùn àwọn ọlọ́ọ̀ba àwọn àmì tá a fi ránṣẹ́ sí yín gbogbo ọmọ tí wọ́n bí tí wọ́n bá la ilaha illallah ní ọwọ́ rẹ̀ gbogbo ọmọ tí wọ́n bí tí wọ́n bá la ilaha illallah ní orí rẹ̀ gbogbo ìgbín tó bẹ̀rẹ̀ láti inú omi tí wọ́n ní la ilaha illallah lára rẹ̀ ọlọ́run ní gbogbo àwọn àmì ọlọ́run tẹ̀ ń rí yìí igi tó ń kọ la ilaha illallah adìyẹ tó ń ṣe la ilaha illallah gbogbo nǹkan tó ń ṣe la ilaha illallah haqqun ọlọ́run ní òdodo ní. fala taghurrannakumul hayatud dunya ọlọ́run ní ayé tí ẹ̀ ń bẹ nínú ẹ̀yà ayé asán ni ẹ má dé kó tàn jẹ báyìí. wala yaghurrannakum billahil gharur ọlọ́run ní etí wá jẹ́ ọ̀gá tánitánni jama tani ọ̀nà ni ash-shaytan wal-iyadhu billahi min dhalika la'natullahi alayhi. ọlọ́run ní ẹ má yọ kótó dé báyìí o ẹ má jẹ́ kí ayé àti shaytan kótó dé báyìí. ọlọ́run wá tẹ̀síwájú ọlọ́run ní inna Allaha indahu ilmu as-sa'a ọlọ́run ní tẹ́tí kó gbọ́ mi má wulẹ̀ dára ẹ̀ láàmú kiri ìdí tó fi ní dára ẹ̀ láàmú òun lè lè kó tẹ́tí kó gbọ́.
ìdí tó fi ní tayọ àná rẹ tó fi ní kọjá rẹ níwájú ọlọ́run ọba tó dá ẹ ọba tó dá ayé tó dá ọ̀run èyí tó fi ní kọjá níwájú ẹ tó fi ní kọjá ayé lọ́dọ̀ ẹ òun náà ní kó tẹ́tí kó gbọ́. ìnáwó ẹni mo sa àti ọlọ́run ní àkọ́kọ́ èmi ọlọ́run ọba ni mo mọ̀ kátẹ́dá ò mọ̀. èlé mo sá ọjọ́ tí gbogbo yóò kú tá a pe gbogbo yẹn ìdíje wá ṣe ìṣirò ṣe ìnáwó ọba nìkan ló mọ̀ àfa kan ò mọ̀ pásítọ̀ kan ò mọ̀ wòlíì kan ò mọ̀ babaláwo kan ò mọ̀ alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì wàyí náà ń fi lọ́wọ́ bẹ́ẹ̀ sà ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ gbogbo àti òjò rọ̀ láyé àti ibi tí ó rọ̀ sí ní ọlọ́ba nìkan ní ọba tó mọ̀ gbogbo àwọn weather forecast ẹ̀ríkójú ti wà. ẹlòmíì nínú àwọn weather forecast wọ́n ní òjò yóò rọ̀ ní Lagos State tójò bá máa rọ̀ ní Lagos State òjò lè máa rọ̀ lójú òdù kó má dé grammar school ọlọ́run gbogbo ilé ìpátá ọ̀yìnà sí lóde gẹ̀ẹ́sà bí tójú rọ́ọ̀sì àti òjò náà gbé ṣe pọ̀ tójú ọlọ́ba nìkan ni mo mọ̀ wàyà aláwọ̀ máa fi lè àrò àmì ọlọ́run ní gbogbo nǹkan tó ń bẹ nínú wúńbù tó ń bẹ nínú àpò ẹbí gbogbo àwa dókítà ojútú ti àwa náà lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo àtàyà scanning ìbejì ló wà bẹ́ẹ̀ ìgbà tí ó bá bí yóò wà bí ẹyọ kan gbogbo àwa àtàyà x-ray gbogbo àtàyà scanning kíní kan ló wà nínú ìgbà tó bá máa lọ tó bá máa bọ̀ á ní àkọsí ẹ̀ka kan náà máa kó sọ́mánú rẹ̀ inú ẹ̀kọ́ òkú lásán ni ọlọ́run ní gbogbo tó bẹ nínú òkun ẹ̀dá ikú tó rí yìí ìgbẹ́lọ́gbà nǹkan tó wà náà ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹni wà máa tẹ̀lé rí náwùsùn máa bá tẹ̀kísì búgàdá ọlọ́run ní gbogbo tó ní kálukú yìí lẹ́yìn kọ̀ọ̀kan lọ́mọ ní bàbá níyà lọ́kùnrin lóbìnrin dápadà dà lọ́la èmi ọlọ́run bá nìkan mọ́ mọ́ nípa rẹ̀. wà máa tẹ̀lé rí náwùsùn bí ayé àrídì tẹ̀mọ́tò ọlọ́run gbogbo mi tó ní kálukú yìí tẹ̀kù sí àbàfà tó ń sọ àti àwọn àtàǹbọ̀ gbogbo mi tó kù sí ọlọ́run lè fi ní kálukú mọ́ ẹni tó kù sí Nàìjíríà ọlọ́run ti mọ̀ ẹni tó kù sí abroad ọlọ́run ti mọ̀ ẹni tó kù sí abroad tó wọ́n sí Nàìjíríà ọlọ́run ti mọ̀ ẹni tó kù sí Maka ọlọ́run bá ti mọ̀ gbogbo àwọn tábí wa wà nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dún ní mélòó sẹ́yìn ní Maka táwọn gbanújẹ́ ọlọ́run ti kádà pé tí wọ́n kù sínú ni ọlọ́run gbogbo tó bá gbé òkú sí èmi ọlọ́run nìkan ni mo mọ̀ inna Allaha alimun khabir ọlọ́run dájọ́ bí èmi ọlọ́run ọba lọ́ba tó nímọ̀ nípa gbogbo kẹtẹ́yìn ọ̀dá ọmọ tí wọ́n sì fún ní ìṣirò iṣẹ́ tẹ́ bá ṣe lọ́nà gbọdọ̀ ìyá ọmọ. al-mustami'un al-kiram ara lọ́kùnrin àti lóbìnrin àwọn sọ̀rọ̀ fún wa nípa ọjọ́ kan pé kí ló bá ṣẹlẹ̀ lọ́jọ́ kan yìí tọ́lọ̀ ní ká bẹ̀rù pa ẹ̀ tó sọ wá lórí Kùránì ta túbọ̀ àtà yìí àti pé kí ló fà á tọ́lọ̀ ní ká bẹ̀rù wọn lọ fún ọjọ́ kan yìí ìbádàlá ẹ̀yà rúṣì ọlọ́run kí ló dé tó já sí pé ọkàn wa ó lè kó síwájú ọlọ́run torí ọjọ́ kan náà gbàgbé yìí lèmi fi wá wò ó pẹ̀lú ayé Al-Qur'ani tọ́lọ̀ sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé ká bẹ̀rù ọjọ́ kan yìí mo wá fi wò ó àti gbogbo àwọn ayé Al-Qur'an tọ́lọ̀ sọ káàkiri pé yawma tubla sarairu ọjọ́ kan ó jẹ́ ọjọ́ kan tó já sí pé gbogbo nǹkan tó ṣe ní kọ̀kọ̀ yóò mọ̀ tún ní gbangba tí ò sẹ́dá kan tó rẹ̀ bò ó. lèmi fún wa fún ní definition. látàrí lẹ́yìn I get the definition of one day. In my own definition, I said one day you will lock your door but you will not be able to open it. ọjọ́ kan ó jẹ́ ọjọ́ kan ọjọ́ kan tọ́lọ́ ní ká bẹ̀rù yìí ó ti ilẹ̀kùn yàrá rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ padà sílẹ̀kùn náà. I said one day you will wash that your best clothes and you will be unable to wear it. ọjọ́ kan ó fọ aṣọ tó fẹ́ràn jù pé yàlágbájá satin days yẹn kó wá mi fọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ padà wọ sọ́nà lọ́jọ́ náà. I said one day your best food will be prepared and you will be unable to eat it. ọjọ́ kan ó jẹ ọjọ́ kan ó sọ fún ìyàwó rẹ pé my darling jọ iyán àti ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹja kíká yẹn àti màmá tó ká yẹn òun ni mo fẹ́ jẹ lẹ́nìí ṣùgbọ́n wọ́n ṣe tán ìwọ kó ló padà jẹ yẹn náà ẹlòmílò padà fẹ́ jẹ oúnjẹ náà. I said one day your curriculum vitae will get an expiry. ọjọ́ kan ó jẹ ọjọ́ kan tọ́lọ́ ní kí páyà kó bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ọjọ́ kan yìí ọjọ́ kan ó jẹ ọjọ́ kan gbogbo nǹkan tó ń lò nílé ayé yóò padà tán. I said one day that person seems to love you most will never dare to move closer to you.
ọjọ́ kan jẹ́ ọjọ́ kan my darling ni my lover ni atọ́kùnrin àtọ́bìnrin wa ọjọ́ kan jẹ́ ọjọ́ kan ẹ tó rò pé fẹ́ràn rẹ jù yẹn kò ní lè súnmọ́ ẹ̀ mi lè súnmọ́ ẹ̀rú ń bà mí babalakọjá ikú èèyàn ń bà mí lẹ́rù sílẹ̀ ayé tó wọ́n ń pọ́nlé náà nù sílẹ̀ ayé tó ń bá bàrà nìyẹn ìbádàlá ẹ̀yẹ rúṣin ọlọ́run I said one day you will think of what you will never accomplish ọjọ́ kan jẹ́ ọjọ́ kan nǹkan tó ní ní tó ní bá láàrin ọdún márùn-ún ó sì máa gbèrò láàrin oṣù kan ìtò ní bá láàrin oṣù kan ó sì máa gbèrò láàrin ọdún kan. I said one day you will be regarded as that thing. Allahu Akbar. Ọjọ́ kan jẹ́ ọjọ́ kan ìwọ tó ti ń pè ní commissioner manchi tó ti ń pè ọ́ pẹ̀lú àwọn orúkọ tó dùn tó bá padà yá ọjọ́ kan jẹ́ ọjọ́ kan ó padà wọ́n pé ẹ dákun pé kìíní ìsìta ọkọ tó máa rùn ẹ lọ gbọ́ kìíní ìmọ́lẹ̀ o. Allahu Akbar. Ààrẹ ni pé kọ́ náà tóbi. I said one day you will be isolated in a place called grave. Ọjọ́ kan jẹ́ ọjọ́ kan gbogbo làá kó tó ń bá kiri nílé ayé ìwúgbọ́ àti wàrẹ́ ẹ̀ kọ́ padà gbé sínú ibìkan tá à ń pè ní sàárè. One day that thing you love most will come your way but you will not be able to give any attention to it. Ọjọ́ kan jẹ́ ọjọ́ kan ní tó fẹ́ràn jù yẹn yóò súnmọ́ ẹ báyìí yóò wá bẹ ṣùgbọ́n ò ní ní ìkápá láti lè fún ní agbára láti lè àtẹ̀lé sí. I said one day you will receive a call that can never be declined. Ọjọ́ kan jẹ́ ọjọ́ kan ó gba ìpè kan tó jẹ́ sí pé ìpè tó ò ní lè sọ pé mi ìfẹ́ gbọ́ pé náà. Ọlọ́run sọ fún wa náà Al-Qur'an qul innal mawta allati tafirruna minhu fa innahu mulaqikum. Ọlọ́run ni ẹ lọ sí ní ẹ̀dọ̀. Ẹ yé ṣe làálàá kókò kí ayé dára ayé mú láàmú kiri. Dájúdájú ikú tẹ̀ ń sá fún yẹn ṣèlú kúrò nígbà kan sá fún. Tábí lọ sọ́dọ̀ dọ́kítọ̀ lójoojúmọ́ táwọn ṣe test ẹ bá mi yẹ fúnpá mi wò ẹ bá mi wo ìtọ̀ ṣúgà mi bá mi ṣe gbá mi. Innal mawta allati tafirruna minhu fa innahu mulaqikum. Ọjọ́ kan ikú yẹn náà yóò wá bẹ́ẹ̀. Bí wọ́n ṣe sáfún yẹn yóò sì máa tẹ̀lé wọ́n ṣe sáfún yóò sì máa lé ẹnu. I said one day your deed on heart will be presented like a CD. Ọjọ́ kan jẹ́ ọjọ́ kan gbogbo dáadáa àtàbúrú tó ṣe ń lé ayé wọ́n padà máa fi hàn nígbà tó ń wo fídíò bàbá sòwé. Wípé yá máa wúra rẹ̀ ìkírà kitabaka máa ka tíra tó fowó ara ẹ ṣe tó fowó ara ẹ ṣe ayé lè yá máa ta. Ẹlòmíà máa gbójú kiri pé ṣé mi ní mo ti wá burú bá ẹ bá jẹ rí. Ọjọ́ kan jẹ́ ọjọ́ kan ìbáradàlá ìyẹn ló ṣe ọlọ́run. One day the great allocator will allocate you to an appropriate place. I said one day Allahu Akbar. That your beautiful skin. One day that your beautiful skin will turn to its original nature, sand. Ààrẹ ni gbogbo ọlọ́run tóbi. Àtọkùnrin wa, àtobìnrin wa, táà ná 20,000 sí skin wa pé à mi ò gbọdọ̀ rí sport lára mi. Yóò padà di ọjọ́ kan di ọjọ́ kan tí ó padà sí ìpìlẹ̀ rẹ̀. Ìpìlẹ̀ wo náà láti wá sand yẹpẹ̀. Tó pé kúlù náà mi náà Adam tó kú gbogbo apáta àtàlọ́ ànábì Adam láti wá Ádámù min turabin bẹ́ẹ̀ sì ànábì Ádámà adarátara kíni látara yẹpẹ̀ ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam náà lọ́wọ́ pé kúlù shay'in yarji'u ila aslihi gbogbo kan tó padà sípìlẹ̀ rẹ̀. Ibadallah ẹ̀yẹ oríṣi ọlọ́run one day you will be given an infinite apartment either paradise or hell. Ọjọ́ kan ó di ọjọ́ kan wọ́n fún ọ̀nìkan ní àyè kan só. Àyè tó jẹ́ sí pé ìyàwó ní súnmọ́ ọmọ nílé ìbẹ̀ wọbẹ̀ ẹbí àtàrà wọn nílé ìbẹ̀ wọbẹ̀ gbogbo owó tó nílé ayé wọn nílé ìbẹ̀ débẹ̀ yálà àlìjánà ní àbí iná. My brothers and sisters in Islam, take life easy and remember that life is just an episode but it can determine your eternity. Ẹjẹ́ múlẹ̀ ayé níwọ̀nba ẹjẹ́ alẹ́lẹ́ ayé níwọ̀nba. Ẹjọ́ mọ̀ pé ilé ayé yìí a kàn wá ṣiṣẹ́ ń bẹ̀ ní apàdà lọ jábọ̀ fún ọba àlá. Ṣùgbọ́n ilé ayé yìí ibi ẹ̀ láti ṣiṣẹ́ tábìlì lọ débà kátà lọ débà lọ́dọ̀ gbéra kìyàmà. Ibadallah èyàn rúṣin ọlọ́run eléyìí ní bàbá wa Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullah àwọn fi sọ́nà ọ̀tún wọn pé tazawwaj ní fi àlìkà fa innama ara ọlọ́kùnrin lóbìnrin ọmọdé àtàgbàlagbà wa ẹjẹ́ àpèsè dáadáa kalẹ̀ nínú iṣẹ́ wa tá à ń ṣe. Iṣẹ́ rẹ̀ tó ń ṣe máa rántí one day rántí ọjọ́ kan fa inna
قرين الفتى في القبر ما كان يفعل torí pé tí ó máa jẹ́ ọ̀rẹ́ oníkálùkù nínú sàárè tó bá sì nílé ayé náà ní ìbádàlá èèyàn oríṣi ọlọ́run iná hádì tẹ́sìkìrà eléyìí ni ìrántí tọ́lọ́ nípa fúnra wọn lọ́jọ́ tìní ìmáṣá ayé tẹ́sìkìrà ìlà ọ̀fìn ìsẹ̀lẹ̀ fẹ́ tó bá dé ọlọ́run ní dáadáa fẹ́ tó bá dé bá dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá gbẹ̀sán dáadáa lọ́dọ̀ ọlọ́run àti kó rántí one day tó bá ń jẹun máa rántí pé one day ó jẹ tí mò ń jẹun lè má padà rí jẹ mọ́ bó bá ń wọṣọ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run kó máa ti gba ọjọ́ kan bẹ fílẹ́sì tó tó wọ̀ ìwọ kọ́ ló gbọ́ lọ́rùn rẹ̀ ó padà bẹ bọ́ ni. ìbáraẹnìwá ẹ̀yà olùsìn ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ alẹ́ sẹ́ni gbogbo jọ́mẹ́jọ pé nǹkan mẹ́ta dọ́wọ́ wa àlàáìlú kásẹ̀ dédé àlẹ́sàn kásẹ̀ dáadáa wọ ìta ìdẹ̀bẹ̀kúrúbà ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe dáadáa sí wọn bó bá ní owó lọ́wọ́ tí káwọn ẹbí rẹ̀ gbádùn rẹ̀ lé ẹlòmíì dání tàkò dá nínú lé tó bá dé tàwọn bàbá láyé ti dé àwọn bàbá àgbàlagbà chief ṣùgbọ́n nínú ilé àti ìyàwó àtọmọ wọn gbádùn rẹ̀ ìpè náà sẹ́fọ̀n gbogbo bó ṣe ń ṣe yìí náà ọlọ́sùn kọ́ ládàá burú lẹ̀ fún ọ. ọlọ́run ká jìnà sí nǹkan mẹ́ta tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ àlùmọ́ǹkà ìtọ́kọ̀ọ̀kọ̀ ètò ọ̀bẹ kan ṣe fún ọ má ṣe fún màlàkè jìrẹ́ nítorí jẹ́ sí pé tó bá ṣe fún ẹ inú ẹ̀ ní dùn látara ọ̀dálẹ́ má ṣe fún nìke ọlọ́run gbélé ta sọ fún yà ìzùkọ́ aláàkú tàbàkàrọ̀ à ń fi ran ayé létí kẹ́lẹ̀ jẹ́ni tó jìnnì láyé tó jẹ́ lọ́dọ̀ gbéra kìí ọmọ ọlọ́run ìta gbọ́lé ni tó wúlò fún aláyé bí tó wúlò fún alọ́dọ̀ gbéra kìí ọmọ jáàjìrì láyé jáàjì lọ́dọ̀ gbéra kìí ọmọ ẹjẹ́ àtọwọ́ ká ṣàdúrà rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim wa tub 'alayna ya mawlana innaka anta at-tawwabur rahim اللهم انصر جمعيتنا وجمعية الإسلام في العالمين اللهم زدنا ولا تنقصنا واعطنا ولا تحرمنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أقيم الصلاة